Portable jẹ́jẹ́ ni wàhálà máa dúró tí wàá lọ máa tọ́ ẹ̀yin èèyàn. Jẹ́jẹ́ ni ẹni ẹlẹ́ni wà, kò wá fún ẹ, kò bú ẹ, ìwọ ló kọ́kọ́ ta sí ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ó dẹ̀ ní pé o ò jà mọ́, owó ló ń wá. Eléyìí tó tún fà lẹ́sẹ̀ ń sìn, ṣé kìí ṣe wàhálà ló ń wá? Màmá Lizzy Anjorin wọ́n ti jáde fún ẹ, ìwọ dẹ̀ ló kọ́kọ́ tọ́, torí àwọn èèyàn ò ní rí ìsìn. Nígbà tẹ́ bá fi àbàrà kékeré tẹ́ fi ń gba ńlá, tí ìyá bá wá jáde tí ìyá sọ tiẹ̀, òun láyé máa rí. Ẹ̀yin tèmi, Alájà Lizzy wọ́n ti jáde fún Portable, torí inú bí màmá gan, torí woman ẹ̀ ó like Portable gan nínú gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ láti ẹ̀yìn. Jẹ́jẹ́ ni wàhálà dó tí Portable lọ dá sí. Kò bá ẹ sọ̀rọ̀, kò bú ẹ, kò rù ẹ, kò wá fún ẹ, ó dẹ̀ jáde. Téèyàn bá sọ̀rọ̀ sí Ṣàngó, ṣé ìwọ náà ń bá wí ni? Àbọ̀rọ̀ tó sọ, ó lóun bú Ṣàngó, kò yẹ kó rí bẹ́ẹ̀. Èyí orin tó ń kọ ò gbájúmọ̀. Tó bá dẹ̀ jẹ́ pé wọ́n gan fẹ́ máa ṣe blogger ni, kó pa orin tì, kí wọ́n náà bọ́ sórí social media ká mọ̀ pé orí online lájọ wà. Jẹ́jẹ́ wàhálà dúró tó lọ ń dá sí. Ẹ̀yin tèmi, ẹ̀yin náà gbọ́ nǹkan tí Lizzy Anjorin, ẹ gbọ́ nǹkan tó ń sọ nínú fídíò yìí. Ẹ jọ̀ọ́, ẹ wá nǹkan fìdílé, ọ̀kẹ́ ìjókòó lé nǹkan, ẹ gbọ́ nǹkan tí Lizzy Anjorin sọ. Portable ló wá wàhálà tí wàá dé báyìí o. Jẹ́jẹ́ ni ìyá oníyà jókòó tó lọ tọ́ o. Gbogbo èèyàn náà dẹ̀ rí báyìí o, tó ń fa àbàrà kékeré gbá ńlá o. Ẹ wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan. Ó yá ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká gbọ́. Aunty Lizzy, ẹ̀ ń bẹ́ alákàdá ni. Ó yá Aunty Lizzy, ó yá kájọ má rìn mọ́, ó bá lè jẹ́ alákàdá ni. Ẹ̀ ń wú, kò sí gáánù ògo. You don't video why see where you say you talk about àwọn Ṣàngó. Kò ra bàtà kan lọ́dọ̀ wa, kò ra àwọn pọ́ọ̀sì kan. Àwọn ṣáà ti rí mi pẹ̀lú pọ́ọ̀sì $8,000. Ara ta ló máa ṣe? Ara Ṣàngó ló máa ra pọ́ọ̀sì $8,000. Ìwọ náà calculate. Now. Torí lójú yín, ẹ bá mi lẹ ìtọ́nà Banana Island àti rẹ̀. Now, ẹ ti fẹnu kọ. Èmi ògo ni mí, ògo Ṣàngó. Ṣàngó ọmọ Ògùn ni mí. Well, we get money, we get level. How much is $800 purse? Bring out the $800 purse. Never fail anybody fín. Ẹ lè lùlù tó ti bí yín fín o. Ẹ má rìn Ṣàngó fín o. I come in peace. Point of correction. Ọmọ Ṣàngó á fẹ́ yín sílé. We pull you for lọ́lọ́ ọdún kan. Ẹ máa máa jẹ, ẹ máa máa mu, ẹ ní ṣiṣẹ́, àwọn gba ṣọ́ọ̀bù fún ẹ. Àwọn sanwó orí ẹ, ọmọ Ṣàngó. Don't take Ṣàngó less. Ìyẹn Aunty Lizzy. Tó bá rí bẹ́ẹ̀, kò sí gáánù ògo. Aunty Lizzy kájọ má rìn mọ́. Tó bá rí bẹ́ẹ̀, wá ń sọ̀rọ̀ ń pa Ṣàngó. Wípé $800 purse. Ẹ má gara sáwọn ọmọ Ṣàngó. Wọ́n á rà yín o. Wọ́n á ra gbogbo property yín, gbogbo owó tẹ́ni. Èwo kan lè fa àpapà ní àti music industry àti movie industry. Èwo ní fa àpapà. Tẹ́ẹ̀bà rí fíìmù ṣe mọ́ ẹ kó gbá wọlé. Àwọn ọmọ tí ò tó yín náà, they are acting good movie. Àwọn skit maker ti lé yín wọlé. All those Nollywood, actorwood, womanwood, manwood. Wood. Now, wetin una dey create for una children? Na every day una dey fight each other. You go hear say Aunty Lizzy dey swear for Iyabo Ojo. Iyabo Ojo carry Aunty Lizzy go court. Na that one be movie.
ọmọ tí ò tó yàn Àṣàbí simple gan ṣe múfì lójoojúmọ́ ló bá yá gbogbo yẹn máa pariwo pé báàgì ni. The same thing olórí burúkú ọmọ tó ń pè Portable táyé ẹ̀ ti bàjẹ́ yìí. Èmi ni mo máa ń sọ fún Portable pé Portable ẹni tí ò bá wá fún ẹ má wá fún toró ní nǹkan tí mo ti gbọ́ nínú kéèsì Portable. Ṣé mọ̀ pé Portable wà nínú kéèsì àwọn Naira Marley àti Sam Larry ó dẹ̀ máa ṣí ẹ̀wọ̀n. Ìwọ Portable ó máa ṣí ẹ̀wọ̀n. Ṣé o sọ pé lórí burúkú ọmọ tí ìyá ẹ ti fojú sunkún yẹn ó máa ṣí ẹ̀wọ̀n. Ẹ sábọ̀dù tó post fídíò ẹ̀yin yẹn máa wo nǹkan tó ṣe o. Ṣé mọ̀ pé ó máa sọ fún yín pé kéèsì tí ò bá kún ẹ má dá sí. Mo máa ní especially ẹ̀yin youth because kéèsì tí ò bá kún ẹ tó bá dá sí wọ́n lè fi gbé wọ fúnra ẹ̀ ṣubú. I've been saying this for a very long time. Mo sì sọ lánàá, mo sọ ní jẹta, mo sọ ní jẹrin because I know how these people roll. Portable ó kéré wọn lè ìwọ òkè ìwọ ò jẹyàn. A fídíò tó ṣe fún mi máa play lára ẹ̀. Máa fáìpò fọ̀ yá ẹ̀. Máa dẹ̀ jẹ́ kí àwọn èèyàn mọ̀ nǹkan kan nípa ẹ̀. Ó jẹ́ tán nìyẹn nígbésí ayé ẹ̀. And ẹ jẹ́ kọ́rọ̀ Portable jẹ́ àríkọ́gbọ́n fún gbogbo ẹ̀yin ọ̀dọ́ tó o bá ti ní talent àbí tó o bá ní future. Má ever lọ ta sẹ́ni tí ò bá ta sí ẹ. The reason tí Ìyábọ̀ Òjó ò ṣe rí mi mú bó ṣe rí àwọn other people mú òun ni pé mi kì í dá sọ̀rọ̀ lọ́rọ̀. Now ẹ jẹ́ kí n fi kíní hàn yín. Orí péjì Esabod ní Portable Apibu ọlọ́kadà ibojì orí platform ọ̀tá ẹ̀. Èmi àti yín rò pọ́ta ẹ̀. But by the time tí bá máa parí show ẹ̀ nìyí màá wá bẹ̀ lọ́wọ́ yín pé ṣọ́jọ́ ń ṣiṣẹ́ ni àbí wọn ò jọ ṣiṣẹ́. Kí ló mú Portable tó ṣe kọrin tó ṣe lórúkọ mi? Ó ṣe jẹ́ pé ìgbà tí Very Dark Man tó kọrin fún Portable wá ń sunkún ó wá ń bẹ Very Dark Man. So definitely àwọn tí Portable ti ń kọrin fún látijọ́ ọjọ́ tó ti ń blackmail tó bá jẹ́ pé bí Portable ṣe ń kọrin fún wọn káwọn náà kọrin fún Portable ni Portable àti stop. Yes or no? Tó bá jẹ́ wípé bí Portable ṣe ń kọrin fún wọn kó kọrin padà fún Portable. Number one, nígbà tí Ìyábọ̀ Òjó post nudity Very Dark Man kí ló mú Portable lọ fi òkò Very Dark Man kọrin? Sórí irú Àbíbù ọlọ́kadà ibojì kò ní talent. Àbíbù yàtọ̀ sí Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ Òjó sásábẹ́ Gistlover. Ìyábọ̀ Òjó dẹ̀ single-handedly ó dẹ̀ rìn career film industry. The same thing olórí burúkú ọmọ tó ń pè Portable táyé ẹ̀ ti bàjẹ́ yìí. Èmi ni mo máa ń sọ fún Portable pé Portable ẹni tí ò bá wá fún ẹ má wá fún toró ní nǹkan tí mo ti gbọ́ nínú kéèsì Portable. Ṣé mọ̀ pé Portable wà nínú kéèsì àwọn Naira Marley àti Sam Larry ó dẹ̀ máa ṣí ẹ̀wọ̀n. Ìwọ Portable ó máa ṣí ẹ̀wọ̀n. Ṣé o sọ pé lórí burúkú ọmọ tí ìyá ẹ ti fojú sunkún yẹn? Àbó orí mi ijó ló ti rí mi. Even tí máa ń ṣe movie orí kí n kórú ẹ̀yìn rádaràda. Ìwọ tọ́nu òbí ọ̀wọ́ játijàti. Èèyàn gbọ́dọ̀ pàdé rúwọ ìkó má kó bad luck. Àwọn tó ṣoore fún ẹ lánàá kí ló fi sanwó. Ó mọ̀ pé anybody tó bá súnmọ́ ẹ ó máa kórí burúkú látara ẹni. Ìwọ tó lógo wàá máa sọ pé ìwọ ọba ìwọ ògo onídọ̀tí ìwọ tó láṣeyọrí. Olórí burúkú ìṣọ̀pọ̀ kéku ẹ. Ìwọ tó ṣẹ̀wọ̀n di ṣínṣìn tó bẹ̀ sí ní sọ́sẹ́nu. Àwọn oníṣàwáwù yálà yá ẹ. Àwọn olóńfó lórí burúkú ìyá ẹ ní liver. Àwọn olóṣàṣẹ àwọn olóṣẹ tó dáríjì ẹ. Ìwọ lọ gbé fídíò lórí péjì Esabod tó ṣépè fún ẹ tó ṣépè fọmọ ẹ. Ó wá fèsì Lizzy Anjorin tó ràn ẹ́ lọ́wọ́ láti bí ọdún 4 lọ́wọ́ Esabod. Ó tún wá ní time tí Lizzy Anjorin go through many bullies lórí òun nìkan. Ogun tí mò ń jà èrò kó gún mi ni. Tó bá jókòó tèmi nìkan ni màá ti dákẹ́. Mo kàn ń wo pé àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn toró lórí burúkú Ìyábọ̀ Òjó tó máa mọ sàárì ọmọ ẹ̀. Ìyábọ̀ Òjó ti báyé film industry jẹ́. Nígbà tí Ìyábọ̀ Òjó bẹ̀rẹ̀ pẹ̀lú Yomi
versus Baba Sùwé. Tí film industry bá dúró tán bá team up, tán bá gba justice fún Baba Sùwé. Ìyábọ̀ Òjó ò ní liver àti ṣe ti Ìjẹ̀ṣà. Ìyábọ̀ Òjó ṣe ti Ìjẹ̀ṣà. Àwọn film industry wọ́n tún pawọ́ pọ̀ wọ́n rán Ìjẹ̀ṣà lọ ẹ̀wọ̀n. Torí Ìyábọ̀ Òjó nìkan kọ́ ló ń dá kinní yẹn ṣe. Gbogbo àwọn ọmọ ní tíátà yẹn ló ti kó sí group tó máa ń ju àwọn tó bá fẹ́ rán lọ sẹ́wọ̀n tó máa ń jù sí. Ṣé o mọ nọ́mbà tó wà lọ́dọ̀ Ìyábọ̀ Òjó ṣá? Èmi tèmi ò ní jẹ́ èèyàn kájọ máa rìn èmi àti yálàyẹ wà ní ẹgbẹ́ online ló wà ó lè sọ̀rọ̀ bó ṣe wù ẹ́. Ìyálàyà ẹ àwọn tó ń dọ̀bálẹ̀ fún lọ bèèrè lọ́wọ́ wọn. Mo lè jóbìnrin tí ò ní ìgbéraga, mo lè jóbìnrin tó humble, but my gentility is not stupidity. Ò ní dá fún yálàyà ẹ àbíbù kájọ máa rìn èmi àti tani torí mo ràn ẹ́ lọ́wọ́ ó mọ wípé àwọn kan kọ́ ló sì ń kóra wọn kiri tán kóra wọn lọ patí. Olémi ń ṣe alákadá, ẹni tó ya fíìmù alákadá gan kò rówó san fáwọn tó ń kó kiri. Ó gbọ́ pé mo jẹ̀yàn lówó rí. Social media òjò ló rọ̀ tó kẹ́yẹ ẹlẹ́pọ̀ mẹ́dìyẹ. Tí ò bá sí olórí burúkú Ìyábọ̀ Òjó tó máa mọ sàárì ọmọ àti sàárì ọmọ ọmọ ẹ̀. Orí mi rí lọ bèrè lọ́wọ́ àwọn èèyàn. O ò lè rí mi ò lọ pàtì, mi ò jáde, mi rí ìrìn o. I only do my business. Mi ò rẹ̀ kí n tọrọ bára àbórí mi lẹ́yìn olóṣèlú rí. Fún mi ní fídíò ọjọ́ tó rí mi lẹ́yìn olóṣèlú rí. Mo tẹ̀lé Mrs. Folúkẹ́rẹ́ Amọ́lá lọ ìkan ní local government kan lọ́dún kan lọ́hùn. Mi ì dẹ̀ mọ̀ pé kí náà olóṣèlú rí. So mo kàn gbé mọ́tò. In fact, that was the last kini. I have politicians as a friend. I have politicians as a godfather. I spend my money. I don't collect money from people. Regardless of who you are, I spend my money. I don't. Olórí burúkú ẹ ọjọ́ tí wọ́n ká. Ọjọ́ tó ti jáde fẹ́ sábọ̀ ti cancel ẹ̀. Mo mọ nǹkan tó jú mi rí. Gbogbo ẹ̀wọ̀n tó ń lọ. Ó jáde gbogbo ẹ̀wọ̀n tó ń lọ. Ó mọ̀ pé bó ṣe ń jáde àwọn kan ló ń pe àwọn tó ń ràn ẹ́ lọ́wọ́. Àwọn tó ń pe àwọn tó ń ràn ẹ́ lọ́wọ́ kò tún wá ṣiṣẹ́. Ẹ̀dìkèsì ẹ̀ ó máa ṣorí burúkú lọ́jọ́ alẹ́ ẹ̀. Ọmọ tó ń pè lájẹ́ ọ̀tá ni. Ó burú bí eléyìí pé ó dẹ́ kọ̀wọ̀ sí kò kí ń ta síyàn. Ó mọ̀lú tó ń jẹ́ Ṣàngó ni. Àwọn olóríire ló wà ń bẹ̀. Olórí burúkú bíi tiẹ̀ mélòó ló wà ń Ṣàngó. Fún mi léèyàn kan tí structure ẹ̀ dàbí structure ẹ̀ ní Ṣàngó. Àwọn èèyàn gidi, àwọn olówó, àwọn lọ́rọ̀, àwọn alálùbáríkẹ́ èèyàn, àwọn ẹ̀dá tó jẹ́ wípé wọ́n mọ̀ bára wọn ló ń gbé Ṣàngó. Ìwọ ọ̀dẹ̀, ìwọ olórí burúkú wo lòṣì, ìwọ oníranù. Ìwà láyé bàjẹ́ wà láràkà. Wọ́n máa fojú dọmọ Ṣàngó tá ní yálàyà ti tiẹ̀. Ìgbà tó máa sọ̀rọ̀ gan orí igi tó lọ kó sọ́rùn ni. Wọ́n máa play show ẹ̀kejì. Ìwọ olórí burúkú, ìwọ dìgbòlugi Ṣàngó, ìwọ àkísà Ṣàngó, ìwọ ìbànújẹ́ Ṣàngó, ìwọ ẹbọ Ṣàngó, ìwọ olórí burúkú Ṣàngó, ìwọ ẹni òfò Ṣàngó, ìwọ ẹni èpè Ṣàngó, ìwọ ẹni èṣù Ṣàngó, ìwọ tán fi ń gbẹ́bọ Ṣàngó, ìwọ lòṣì, alábùkù, aláìníròònú, aláìnítìjú, ọmọ òfò, oníranù, ẹni òṣì, aláìníláárí, ọmọ tí ò lógo, olórí burúkú ọmọ èpè, ọmọ ẹ̀sín, ìwọ játijàti. Èèyàn mélòó mú èèyàn kan jáde ní Ṣàngó tó ń ṣorí burúkú tó ń ṣe. When we talk about Ṣàngó Ọ̀tà, àwọnú ìdíròkọ, àwọnú Ṣàngó, tábàkò ní Ṣàngó, àwọnú Owódé, àwọ ìdíròkọ, àpadà sówódé, àlọ Ìlaró, àwọ Ẹ̀gbádò, kò sẹ́ni tó mọ̀ bá rẹ̀ tó àwọn pípù yẹn.
kò sí ẹni tó mọ̀ bá rẹ̀ tó àwọn tó bá rí àwọn real indigene Ṣàngó o ò lè rí wọn wọ́n máa ṣe rádaràda. Ìwọ lórí burúkú, ìwọ aláìní tìjú, ìwọ ìbànújẹ́ nation, ìwọ disgrace city, ìwọ ọmọ rádaràda. Inú ẹ sábọ̀dọ̀ a máa dùn ni. O rí péjì tó ti rí fídíò ni, péjì tó ti ṣépè fáwọn ọmọ ẹ̀. O ò lè méèkì ẹ̀ tó máa fi jáde láyé, o máa ráre jáde láyé ni. Ta ló tún kù tó fẹ́ ṣe ẹ́ lánàá? I wanted to call this olórí burúkú to order torí wọ́n set trap kan lẹ̀ fún bọ́ mí ní ìsàn kankan. Pàkúté tó délẹ̀ fún tó bá ti ré màá wá sọ fún yín. Òru ni mo wà yìí, mo fi òru tí mo wà yìí mo fi búra. Olórí burúkú ẹ very dark man náà wá fi nǹkan bú ẹ, ó wá ń sunkún. Very dark man ò dẹ̀ ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. Olórí burúkú ọmọ ni ẹ. Ó wá sáré kọrin, ó wá dárúkọ mi sí. Àbílà fún ẹ. Mo ní special ṣe tí mo fẹ́ ṣe fún ẹ lọ́la. Nígbà tí very dark man, bọ̀bọ́ yẹn go through a lot of psychological trauma. Ìyábọ̀ Òjó gbé owó bọ̀bọ́ yẹn síta. Ó dẹ̀ rí tí Gistlover blog wọ, ó blog very dark man, ó blog Bobrisky. Wọ́n rán Bobrisky lẹ́wọ̀n, ó sáré jáde ó bẹ̀rẹ̀ sí ní kọrin, ẹ wò di Bobrisky o. Bí wọn náà ṣe máa ṣẹ̀sín jáde láyé nìyẹn. Gbogbo nǹkan tó ń ṣe fáwọn èèyàn wọ́n máa ṣe fún ẹ. Tó bá mọ̀ pé o ní talent. Ìgbà tó kọrin fún Ìyábọ̀ Òjó, ó dùn mọ́ mi. Torí wípé gbogbo àwọn tí Ìyábọ̀ Òjó bá ń pull down, ìwọ Portable ló máa ń kọrin fún wọn. Ègún àti èpè tó ń ja ìwọ àti Ìyábọ̀ ló wá gbé ìwọ padà wá jẹ̀yà tiẹ̀. Kí ló fẹ́ kọ nípa mi? Kí ló fẹ́ kọ nípa mi? Ó lè dún màtà wọ́n ti clear mi. Ìwọ ló lórúkọ, ìwọ ló máa ṣẹ̀wọ̀n. Ìwọ ló ládírẹ́sì oníbọ́sọ̀. Ó lọ ń ṣe irú iṣẹ́ tó lórí burúkú Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ tí ò ládírẹ́sì, tí ò láṣọ lọ́rùn. Ìyábọ̀ Òjó tí ò ilé mẹ́rẹ́ǹtì ní Ìyábọ̀ Òjó ṣì ń gbé. Ṣọ́ọ̀bù mẹ́rẹ́ǹtì ní Ìyábọ̀ Òjó ṣì ń lò. Gbogbo bí Ìyábọ̀ Òjó ṣe ń pe bàbá Mohbad ní bastard father kò kàn wọ́.